bọ́bà kú wọ́n fọmọ gbábẹ́rẹ́ Àyìndé Gani Ládé. wọ́n tún fún lọ pàṣẹ. wọ́n fọmọ gbábẹ́rẹ́ Àyìndé Gani Ládé. wọ́n tún fún lọ pàṣẹ. wọ́n tún fún láṣẹ. àtọ̀pàṣẹ wọ́n tún fún láṣẹ. wọ́n lẹ́ni tí ó gbà kó bá sọ́kọ̀ kó sáré. wọ́n tún fún láṣẹ. àtọ̀pàṣẹ wọ́n tún fún láṣẹ. wọ́n lẹ́ni tí ó gbà kó bá sọ́kọ̀ kó sáré. níjọ́ tó ń lọ sódò gbogbo ayé ló gbọ́. ẹ̀pẹ̀ mi títí lọ́dún dùn mẹ́rin ayé. àgọ́ búlọ̀ sọ́gọ́gọ́. ẹ̀pẹ̀ mi títí lọ́dún dùn mẹ́rin ayé. àgọ́ búlọ̀ sọ́gọ́gọ́. ìṣekúnjó. ńjó ìṣekúnjó òṣùgbọ́ ayé òkú kan wọ́n ń ṣògo àtàn. oró ń ké o. ń ké oró ń ké òṣùgbọ́ ayé òkú kan wọ́n ń ṣògo àtàn. mo ríran wo níjọ́ tó bá ń dòdò bọ̀ wálé ojú oṣù mẹ́rìndínlógún. ìyẹn ṣojú mi ó ṣojú mi ìyẹn ṣojú mi lọ́ba ti kọ́ ṣe kà ó ó tó darí wálé. ìyẹn ṣojú mi. ó ṣojú mi ìyẹn ṣojú mi lọ́ba ti kọ́ ṣe kà ó ó tó darí wálé. níjọ́ tó fún lájẹ tó ń gbọ̀ pàṣẹ a ò rí irú èrò tá a rí nílùú Ẹ̀pẹ́ rí. gómìnà ẹni rere. a ò rí irú èrò tá a rí nílùú Ẹ̀pẹ́ rí. gómìnà ẹni rere. lọ́pọ̀ bá láṣẹ. àtọ̀pàṣẹ ló fọ́n bá láṣẹ láti jagun dé o ló fi dàlé lọ́wọ́. lọ́pọ̀ bá láṣẹ. àtọ̀pàṣẹ ló fọ́n bá láṣẹ láti jagun dé o ló fi dàlé lọ́wọ́. àjẹgbà bíi kúre. àwọn ẹ̀pà ń taríṣiríṣi. gúnúkó pa bíi kúre. àwọn èèyàn ṣoríṣiríṣi. lẹ́ẹ̀pẹ́ láàárọ̀ wa. ẹ̀pẹ́ ògùn mọ́ dẹ́dẹ́. àwa tí lọ́ba. àwa tí lọ́ba àwa tí lọ́ba kábíyèsí ti wà o Gani ìrùbá bẹ̀rẹ̀. àwa tí lọ́ba. àwa tí lọ́ba àwa tí lọ́ba kábíyèsí ti wà o Gani ìrùbá bẹ̀rẹ̀. àwọn màlọ́mọ́ àjàgán náà bẹ́ẹ̀ kẹ́tù. ọba Láyíndé o ọba dádé ó ti dádé sórí. ọba Láyíndé o ọba ti wà ó wà lórí ọba. ọba Láyíndé o ọba ti ti palẹ̀ kẹ́tù jọba. gbogbo ẹni gbogbo ẹni gbogbo ẹni tó bá sọ pé ó rọba kó fi dá ẹgbẹ́ wọn lórí. Àyìndé Sádíkì mi àfi kí ọba tó lẹ́gbẹ́ òkú. ọmọ àpè náà la olúmọ̀kọ àrọ̀ tí ní. ọba Láyíndé o ọba dádé ó ti dádé sórí. ọba Láyíndé o ọba ti wà ó wà lórí ọba. ọba Láyíndé o ọba ti ti pa ìlẹ̀kẹ̀ tó jọba. gbogbo ẹni gbogbo ẹni gbogbo ẹni tó bá sọ pé ó rọba kó fi dá ẹgbẹ́ wọn lórí. Àyìndé Sádíkì mi àbíjú ọba tó lẹ́gbẹ́ ògùn mọ́lẹ̀. ọmọlé epo àgbádùn gẹ̀rẹ́ ọ̀la ni. ọba Láyíndé o ọba dádé ó ti dádé sórí. ọba Láyíndé o ọba ti wà ó wà lórí ọba. ọba Láyíndé o ọba ti ti pa ìlẹ̀kẹ̀ tó jọba. gbogbo ẹni gbogbo ẹni gbogbo ẹni tó bá sọ pé ó rọba kó fi dá ẹgbẹ́ wọn lórí. Àyìndé Sádíkì mi àfihàn ọba tó lẹ́gbẹ́ òkú. ọmọ ẹ̀fúùfù ọba Awùjalẹ̀ ní o. ọba Láyíndé o ọba dádé ó ti dádé sórí. ọmọ ká bá yín ṣe 25 years ọmọ bá yín ṣe 30 ọmọ ṣe 35 ọmọ ṣe 40 50 on the throne. ìrùkẹ̀rẹ̀ ajé abẹ́rẹ́ sàn. so 25th years anniversary coronation of our Kábíyèsí His Royal Highness Ọba Engineer SIKIRU ADEDOYIN SALISU. má bí yes Kìgbígbádé one. LAMODI foundation member of the ISIWO club, past chairman of the ISIWO club, member of trustee of the ISIWO club, live president of the ISIWO club, grand patron of the ISIWO club. So we start by opening prayer from our past chairman in person of Chief Honorable Alhaji Tunji Ilelaboye, Oluomo of ISIWO.
Baba Adini of Koshofela. No, Jagumulu Adini of Koshofela. Aleluya. 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 Kábíyèsí. Mo ń dúró de Yèyélúwà. Bàbá olóyè náà pe Yèyélúwà. Ayẹlẹ́ màá dẹ́hùn. Ok, ayọ̀dá gbà yẹn. Adédoyin Salisu. Ever first. Aláìlúwà. Gbẹ́rẹ́ ló bá wa ṣe. Ẹ̀tọ́ ṣe tí ó bá fún wa. Ohun tá a rò pé kò lè ṣe ṣe. Wẹ́rẹ́ ló ṣe. Because ẹ ti lé foundation sílẹ̀. Any other one now wẹ́rẹ́wẹ́rẹ́ náà máa jẹ́. Àsìkò tí kábíyèsí sà. Aláìlúwà. Mo ń súre fún yín. Skimmer and attacker. Mo ń súre fún gbogbo ìlú yìí. Ìlú Ìṣíwọ̀ yìí. Ó máa tù fún wa. Ó máa fi ọkàn balẹ̀ fún gbogbo wa. Gbogbo ọmọ Ìṣíwọ̀ àní tọrọ jẹ o. Ní ẹ̀yìn àjò tá à ń lọ àní jẹ́rú ara wa o. Kábíyèsí 25 years lẹ́yìn o 25 years péré lẹ́yìn lò. Mo fẹ́ sọ fún yín pé tẹ́yìn náà bá wò dáadáa ó jọ ló ń da jù bẹ́ẹ̀ lọ fún yín. Aláìlúwà ó mú máa sàn fún yín nìsà á tutù fún yín gbé mu sà. Àti wá lọ́dún yìí sà èmi náà sáà kí máa wá lọ́dún bọ̀ ẹ̀yin mo máa bá mi báyìí sà. Àwọn sẹ̀ẹ́sẹ̀ abẹ́sẹ̀ ọmọ sẹ̀ ọmọ ẹ̀mí sẹ̀dá ọ̀nà ọ̀nà yìí wọ́n máa ṣẹ̀wọ́ wọ́n máa ṣe ṣe o. Aláìlúwà gbogbo àwọn tẹ̀lé ìjókòó yìí àwọn rẹ́gúlà yìí ni wọ́n ṣe gbọ́ sà àwọn rẹ́gúlà yìí ni wọ́n. Yes, because today is Tuesday. They left their job, they left their homes to come and felicitate and rejoice with you for today. Aláìlúwà, you can remember the past, then look at it with the present. Definitely your future is going to be better. Amen. Amen. I always call you number one. Mi ni pitan bàbá mi because bàbá lẹ́jẹ́ sí mi. Ṣùgbọ́n agbọ́dí ẹ̀ ń pàtí ìsà. Bí gbogbo léèwé tẹ lọ, number one lè máa ń jẹ́ bẹ̀. First lè máa ń ṣe ń bẹ̀. Ṣé ẹ̀yin lè ṣe? Bàbá gbọ́dọ̀ ló ṣe. Bàbá yẹn lè máa fi gbogbo ìlà fún wọn. Ìjókòó tẹjókòó orí tẹjókòó lẹ́yìn. Àpèrè tẹjókòó lẹ́yìn. Bàbá ló ṣe fún yín o. Ẹ dákun ò ní gbà lọ́wọ́ ẹ̀kọ́ lọ́wọ́. Ọlọ́run ò ní gbà lọ́wọ́ yín. Ẹ máa gbó. Ẹ máa tọ́, ẹ máa gbó, ẹ máa tọ́, ẹ máa gbó, ẹ máa tọ́. Èyí náà kó pẹ̀lú yìí o. Ẹ tó pẹ̀lú yìí o. Ọba máa pẹ́ o. Èyí náà pẹ́ pẹ̀lú. Kọ́nà kan bá pẹ́ pẹ́ lẹ́nu. Ẹ máa gbọ́ ọdún sọ́ọ̀sì o. Èyí mi sọ Ọlọ́run ti fọ̀ lọ́wọ́. Bí ọba ní kábíyèsí kó tọ̀ nù àpò. Ẹ sọ fún mi. Ẹ má bàa lọ́wọ́ pé kí bàtà wá kú. Tabari kan tó ń ṣe tó kù dẹ́ ká tó. Ẹ jẹ́ ká sọ fún kó change. Ká máa bẹ̀ lọ́nkọ́ lọ́n change ẹ̀ fún wa. Ọlọ́run á change ẹ̀ fún wa. Aláìlúwà. Ẹ tó wá ní kó dáa fún yín nìkan ló máa dáa fún o. Ọ̀rọ̀ kan bọ̀rọ̀ kan náà fọ́ ẹ̀ máa dáa apá ṣé ọkọ̀ máa ṣe lọ́ba ẹ̀ bó ṣe ń lọ ẹ̀kọ́ padà bẹ̀rẹ̀ ní àbàbà àbọ̀ o. Èmi pẹ̀lú ìmọ̀ kò má dé o. Aláìlúwà kó bá lọ tó máa dé o. Kó bá lọ tó máa dé o. Ọ̀rọ̀ kan bọ̀ kó má dé o. Ké máa bàbá lọ ẹ̀. Kóde là ń ta kòtò bá lọ wà á dé. Ọba Adédoyin ó ti doyin fún wa ní Ìṣíwọ̀ ó di ṣúgà fún wa ó di ṣúgà kéènì fún wa ó ti di iyọ̀ fún wa. Aláìlúwà inú yẹn á dùn kálẹ̀ o bí mo ṣe ní kórè fún yín adébẹ̀ fún mi àti gbogbo ọmọ Ìṣíwọ̀ o ó máa dáa fún yín o gbogbo ọmọ Ìṣíwọ̀ ibi kí táwọn ti bá ara báyìí ọ̀gá ọ̀gá ni máa dàgbẹ́ o. I want to give you an example. It's the very day I put my head down tí bàbá yìí tó súnlé fún mi ìjọ ẹ̀ nǹkan tí ń bẹ̀rẹ̀ sí ń dasí fún mi
ó ń dáná tẹ́lẹ̀ ṣùgbọ́n accelerated progress only láti ọ̀nà and that's why whatever the problem I always go back to him that he represents the Oshi, the owner of Ishiwo, and if truly I'm the true son of Ishiwo, when he bless me I take the blessing and accept it. So every time they ask me pray Tunji what I do at the palace I always be happy to pray for him because we just pray for him. Ẹ̀rọ mo jọ sí mẹ́rin tó kù yẹn ọ̀dọ̀ mi ló ń bọ̀ aláìlúwà iwájú mọ gbogbo pàṣẹ iwájú lè máa lọ sà tọmọtọmọ ní o kọ́nà kan fún ọmọ rẹ̀ ọmọ akùnrin ikọ̀ kó fọ́ ọmọ rẹ̀ kọ̀ ọmọ máa sàlá símsọ kọ́nà kan fún ọmọ rẹ̀ ọmọ àtọmọ rẹ̀ kó kú lójú rẹ̀ ọmọ máa sí aláìlúwà ẹ̀ ní tọrọ jẹ bàbá mo yẹ kọjá stage apàdà tí wọn ló ń gbà ẹni tó ń bọ̀ bá fún ọ nígbà pàmò jẹ fún kábíyèsí kí n ṣe kí n ṣe àjọba bó ṣe ń pẹ̀lú ìṣẹ́yìn ṣe wọ́n ń wé náà mi sọ mí ẹ máa jẹ tẹ̀rẹ̀ aláìlúwà àpọ̀lẹ́ màmá wà dúró. bàbá kò sẹ́ tó ń bọ̀ mí ṣọ̀tà ẹni tó bá ń ṣọ̀tà tó bá mú mi láàárọ̀ ọjọ́ yẹn máa pa lórí o fọ́ọ̀mù lọ́sàn-án pa lórí o fọ́ọ̀mù lọ́sàn-án pa lórí o èmi rà sákì mi bá ń ṣọ̀tà o gbólóhùn lè wà bò kí ṣọ̀tà mi bá ń ṣọ̀tà lágbára lọ́hùn I will always be loyal to you and there is no 99%, it's 100% full no shaking full. ẹlọ́ọ̀lọ́ọ̀ ẹ̀ burúkú ò ní ṣẹlẹ̀ sí mi ọ̀rẹ́ mi máa tutù nínú bí tí omi àfọwọ́pọ̀ tọmọtọmọ nínú ọmọ ẹgbẹ́ fún ọ lọ kò sí yìí fún ọba onítọ̀ lórí tó o tún ní àròlé ọmọ ló ń jẹ́ àròlé ti dá wà fún mi ọmọ yín náà ń ṣorí lé o bẹ́ẹ̀ ṣe ní ìtò owó yín tó tọ̀ pé owó ọmọ yín náà kò tó jí ọlá àwọn yín náà kò tó jí ó ṣe máa rí nìyẹn àtọkùnrin náà àtọkùnrin náà máa ń yẹn gbogbo àtàwọn àìkàn tó jí nígbà tó jí ẹ tó ti ń da fún wa kò ní bàjẹ́ fún èmi rà sákàtẹ̀ tó jí máa ṣe tá a ń di o èmi náà máa sún ọ èmi dàgbà ọdún máa bọ̀ jẹ́ o èébú dẹ̀ ká tó kẹ́ máa tó máa dání o ara ẹ̀ dédé wẹ́wọ̀n ọ̀lẹ́lúwà àì jẹ́ wọ́n ń gbèrò ọba èmi á bí tíjú ẹ̀mí náà. Alhamdulillah ẹ bá ń fọlọ. Mama, the royal mother. A royal mother. Mother. Mr. Chairman, sir. Ìwọ ló ń tọ́ sí ìwọ ló lórí àti ní gbé fún ẹ gbogbo ayé ló gbé fún ẹ. Bá ń pàṣẹ. Sẹ́kítírì gbà kó gbé fún ẹ̀ bá máa pàṣẹ lọ́bẹ̀. Ó máa lọ bẹ́ẹ̀. Ẹ ti rí ló máa rí. Ẹ ti rí ló máa rí. Ẹ ti rí ló máa rí. Ìyẹ̀wé yẹn. Àrò mọ́. Second on the list. Admonition of Alailuwa Oba Engineer S.A. Salisu. We are going to call on 3 members for the admonition of Alailuwa. Then the second will be Alhaji Anima Sham. While the third person will be my brother Otumba. Yeah, briefly. Ni Seliki. Briefly, like 3 to 5 minutes. Baba agbáki bẹ́ẹ̀ bí dáwà. Ìrètí ń bẹ. Àwọn bá kábíyèsí wa ṣe 25th year coronation. Àwọn kan lájọ bẹ̀rẹ̀ nígbà yẹn. Àwọn kan wà náà dẹ̀ sí. Adájọ́ ṣe ilé gbogbo àwọn ààrẹ àwọn ẹ̀gbọ́n fún wọn tó ń bá dá sí ìdájọ́ ọ̀dọ́ ọ̀kọ́dọ̀ bá yìí sọ fẹ́fẹ́.
kábíyèsí ọlọ́run tí àwọn tí ọlọ́run tẹ̀lé dá wá sí tá à ń ṣe 25 year anniversary lónìí àwọn náà ní lọ kánjú bá wọn kábíyèsí ẹrú àgbó ẹrú àtọ ẹnìrú àdánù long may you reign, sir. Long. And we've been together. I could remember even before the so-called coronation. I drive down from my office at Victoria Land. Every fish we come here. See that same, maybe not as beautifully decorated as it is now. And many things like that I identify him as being one of the elites in the community, and I said I must associate myself with him. And that association has been so long, and I thank God today. We should be talking over 25 years, and I'm happy we're still together. When that moderate event center was built and was about to commission, I don't have another person to follow rather than the KBC to commission it. And that was a great day. That very day, all my in-laws, all my associates, all my well-wishers, they were so happy that the royal father of your community was the one that commissioned your. Even when many people thought that, what is this man putting here? But I said, a company of yes, and Fataya Zan, and Fataya Zan. Yes. Benny. You are there, Fataya Zan was there, yes, I think Allah. My brother, almost. So we're happy, we've been together, and I must say, just like I said the last time we met here, the issue of today is not the issue of 25 years ago. Many physical development, economic development. We have seen that right from Odolofa to this place, a lot of physical development. And what is the yardstick? What is the yardstick of measuring the growth of any community? Is when you see buildings, business, and to cap it all, the number of youth that were in this community 25 years ago, you can count them. You can't count them now because anywhere you go, you see the youth. Some of them are even big houses here. They are progressing. So if you want to keep the indices of the indices of development, yes. I told him, Omodo Jesse me. Mbati ma be time tí wọ́n call it Odowa Ben àti na block. But today it's my right hand. Tí bá we buy pé mo fẹ́ ra kan sí yẹn wọ́n ni. I can buy blocks of 1 million. I will not even bother. Just be supplying. Mofu, hello me, and you buy. The entire royal family, Olori has been so good to us. It's our mama. I must not hide this. I won't hide away from Olori because the good sister is everywhere, and I know most of you will also confirm it. It's a lovely sister. Yes, it's mama. Wabelaye, mommy o, wabe mama. Everybody go diribe, So sometimes when I come and I don't meet Kabiyesi, once I meet mommy, I'm home and cry. So Kabiyesi, congratulations once again. The entire royal family, congratulations. It's not easy. I'm not being 25 years ago. Otibimo. Yeah. Otishiwedi Otibimo. 26 years ago. So no 25 years Otishiwedi. Even though they told you to say. So congratulations again, no. Kabiyesi. Awada ẹ̀yin 25, ẹ̀yin 30, ẹ̀yin 35. That milestone ẹ máa ṣe lọ títí
tẹ́ ẹ̀gbọ́n máa fi dàgbà sí ẹ̀ máa wọ́n gbà pé ọlọ́run bá dẹ̀ fi pé tíyá ti yá so àwọn àtọ́ta dẹ̀ jọmọ yín àgbẹ̀ yín o bó tilẹ̀ òun kẹ́ pẹ́ tó láyé o gbogbo wa kọ́lé yìí má ṣíwájú congratulations. Okay, Kabiyesi, we are celebrating 25 years coronation anniversary of Kabiyesi and aki Kabiyesi aki yín kú ọdún yìí gbogbo wa ti ṣàdúrà aki alan celebrate 25 years coronation anniversary of our Kabiyesi a tún celebrate anniversary of our queen 25 years. Yes, so but yes, celebrate Kabiyesi and celebrate you know as the queen for the in the last 25 years, and we pray for more prosperous years ahead, more happiness, more joyful memories, more peace in this domain, and peace of mind for the Kabiyesi and his household, and to and by extension to every one of us here present. Adúpẹ́ gidigidi gan. Coincidentally, èmi àti brother mi náà pè ní the last time tí a ṣe anniversary pé ká ṣe admonition, so àwọn náà tún pè lé ní maybe by coincidence or by so kò sí ọ̀rọ̀ púpọ̀ tá a fẹ́ sọ ní pé tí a bá ní ká kárí olúwa ilẹ̀ máa ṣú ilẹ̀ máa kí la ní dúpẹ́ fún nígbà tí àwa ń dàgbà díẹ̀díẹ̀ àwọn ilé mẹ́ta kan la máa ń rí ní ayétẹ́jú yẹn ilé owó ní kò nírọ̀ rí ilé alájàmọ̀ nírọ̀ rí ilé láti gbé lórí ṣùgbọ́n ilé ti pọ̀ rẹpẹtẹ àti ẹ̀mẹ́ta fẹ́ júwe mọ́sìn in the last 25 years kí la ní dúpẹ́ fún. So many things have come up in ISIWO, including some of us too that have been brought into recognition. Ní Oru Garden by is an avenue for me yàtọ̀ sí pé mo jẹ́ ọmọ fún Kabiyesi láti máa dúpẹ́ lọ́wọ́ wọn for the love tí wọ́n ní fún Oru àwọn ọmọ kékèké báyìí, and not only me, many of us like that. Níbi iṣẹ́ mi sìn tí wọ́n bá ń gbé wọn báyìí MD mi máa specially recognize mi dẹ̀ sínú executive management team general management team mi but tó máa specially recognize mi Ọ̀túnba because he witnessed so to that ó tọ́pẹ́ lọ́dọ̀ Ọlọ́run láti fún Kabiyesi ní iye tí so for whatever it takes or whatever it will cost we will always have time like this to sit and dine with Kabiyesi to put off every other activities láti answer Kabiyesi not torí pé bóyá mo kẹ́ tó joyè kọ́ròyè tó dé láti ń ṣe àdẹ̀ní ṣíwọ́ ẹ̀gbọ́n mi ṣàdúrà kan lẹ́kan ọ̀sẹ̀ rẹ̀ ìsẹ̀ wọn wá sẹ̀ èyí sẹ̀ ẹ̀ máa ṣíwọ́ gbogbo àwọn táwọn tí ìsẹ̀ náà Ọlọ́run á jẹ́ ká lè sìn àwọn táwọn sìn Ọlọ́run jẹ́ ká ṣíwọ́ jẹ́wọ́ nǹkan tá a fi ń hun Kabiyesi tí Kabiyesi fi ń wò wá tó lórí Ọlọ́run ní bàjẹ́ you will ever remain ever tí a bá wọ ìṣíwọ̀ lẹ́nu my happiness knows no bounds. Alhaji Halima Shanre tí a bá sọ nípa ideas products that have come up from ISIWO Club make ISIWO Club má parun idea Kabiyesi singularly he planned it, he executed it and he finished it. Is a starter, and finisher, and God only is the starter and finisher of faith, to which Kabiyesi represents, and so that Ọlọ́run àti bọ̀mọ̀ akẹ́ láti ọ̀nà Kabiyesi títí láti ń ṣe. So but to my surprise Kabiyesi is still worried that he has not hit that place he wants to hit. Pé ọ̀rọ̀ àràpọ̀ nínú pé ó yẹ kí ìlú ìtì yẹn ṣe tí a bá súnmọ́ dáadáa ẹ má worry ara yín, it will come. This thing people will come in, ẹ má worry.
báyìí sórí pé bó ṣe ń dùn yín lọ́kàn yín sà ọlọ́run máa ṣe fún yín nírọ̀rùn láìpẹ́ láìjìnà ní ojú ẹ̀mí yín ìlú yìí máa dàbí gbẹ̀ṣẹ̀ fẹ́ ọlọ́run tó pa Mẹ́kà Mẹ́dínà fún ọwọ́ wọn tó wà lọ́wọ́ ẹ̀ lọ́hùn ọlọ́run á fún ìṣúwọ̀ yìí nírọ̀rùn á ṣe fún ìṣúwọ̀ yìí. Dubai wọ́n ní pé very 11% lọ́wọ́ tó jẹ́ national ibẹ̀ 89% yòókù wọ́n wà ní and tí kábíyèsí bá tàkà báyìí wọ́n á rí pé tó bá tàkà báyìí wọ́n á rí pé ní you will call one many will answer you they will answer you they will continue to answer you. ìṣúwọ̀ club dúró lé ní Sẹ́ríkì lọ Balógun tẹ̀lé Ìrẹ̀lábóyè tẹ̀lé ọkàn ti Àkànní ọmọ tẹríba ẹ̀gbọ́n mi gbogbo ẹ̀ náà ṣì ń dùn kò sí nǹkan tá a ṣe tí kì í ṣe pé a máa wá fàbọ̀ sí palace torí pé à ń get the right support ni because ojú ọ̀nà la wà gbogbo ẹ̀ kò sí ìmúlò pé tá a bá ní kàkàrọ̀ Olúwa ilẹ̀ Nàìjíríà. àràsọ adẹ́rùfẹ́ ìdí dàrú èrò òye dàrúpẹ́. ìyá rẹ ṣe gan ẹ jẹ́ kí a ṣe pápá pẹ̀lú ọlọ́run. ọpẹ́ yẹ ọmọ Elédùmarè aṣọre kárí ayé Elédùmarè aṣọre kárí ayé ó ṣe fọ́ra ó tún ṣe tìjòyè lọ́sọ̀ọ́ kò má gbàgbé àwa ọmọ rẹ̀ rárá ọpẹ́ yẹ bàbá. a máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run kábíyèsí mo bá yín dúpẹ́ o orí ìkúnlẹ̀ mo wà o mo kí yín o ìrọ̀ Ọlọ́run tó wà pẹ̀lú kò ní kúrò lẹ́yìn yìí a máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ọjọ́ òtè ni ó tún ṣojú wa láyọ̀ àtàlàáfíà a dúpẹ́ pé gbogbo tí a là kọjá Ọlọ́run bá wa là kọjá ó tún wà dúró láyọ̀ àtàlàáfíà a dúpẹ́ Olúwa ẹ ṣé o thank you Lord ká bá ní ká máa kárí Olúwa ilẹ̀ aṣú ilẹ̀ àmọ́ tó nípa bẹ́ẹ̀ jẹ́ ká ṣe pápápá ilẹ̀ tí ń ṣú ọ̀rọ̀ mi náà kò ní pọ̀ púpọ̀ wípé ọpẹ́ ló yẹ ká máa já torí kí ló ti fẹ́ bẹ́ẹ̀ tó ọpẹ́ ló yẹ ọpẹ́ ló yẹ Ọlọ́run kábíyèsí nígbà tá a ti dúpẹ́ tó. ẹ ti ń dáa kò dáa mọ́ Ọlọ́run fi ṣe ti ẹ túbọ̀ máa mọ̀ ṣe gbogbo àwọn ọmọ tẹ́ ń kó jẹ́ yìí kẹ́ wọn ní jábọ́ lẹ́yìn yìí o gbogbo apáta ní jábọ́ lẹ́yìn yìí ẹ má dàgbà ẹ má dògbò ẹ má fọ́ pa ò sẹ́yìn iṣẹ́ ọmọ yín ó máa túbọ̀ ṣojú ìkàlẹ̀ méjèèjì iṣẹ́ ọmọ ṣojú ìkàlẹ̀ okun àdágbára wọn náà máa fún ìtẹ́ máa fi lórí ayé yín gbogbo pẹ́pẹ́pẹ́pẹ́ pẹ̀lú àlàáfíà dúpẹ́ Ọlọ́run àjogún ẹ̀ fún yín àjogún ẹ̀ fún mi náà àjogún ẹ̀ fún gbogbo wa. mo tún dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run torí tí n bá ń rò tí mo tó tún bọ́ sọ́kàn mi ọpẹ́ ni màmá já mélòó ni ká rò mélòó ni ká sọ mélòó ni ká rò mélòó ni ká sọ ọpẹ́ lọ. now gbogbo ẹ̀yin ọmọ ìṣòro club mo bá yín dúpẹ́ o mo bá yín dúpẹ́ o mo bá yín dúpẹ́ o ẹni jábọ́ lẹ́yìn kábíyèsí ẹni tí ẹni gbọ́ ẹtún láyà gbà ṣe nítorí ẹni ṣubú ẹni ṣubú dànù o òkèkè lẹ máa lọ ẹni jábọ́ ẹkẹni jáwé rẹ̀ yìí ẹ máa lówó lọ́wọ́ tóró lọ ayé wọn fi ń ṣayé ẹ máa lówó ẹni ní gbèsè lọ́rùn ibi tẹ́ bá dé báyìí máa gba yẹ máa gbẹ̀yẹ lọ gbogbo ẹ̀ tí à ń pọ́n kábíyèsí Ọlọ́run á pọ́n yín lé Ọlọ́run ní padà lẹ́yìn yín wọ́n ní ọ̀sẹ̀ tí ò ṣẹ̀ á máa ṣẹ̀ èyí tí ò ti ṣẹ̀ ẹ̀bí èyí á tún ṣẹ̀ náà ni gbogbo wa la máa sìn Ọlọ́run á pèsè fún wa tá a máa fi ṣe
kò máa sẹ́ni tó máa ṣàṣọ̀nù gbogbo yín o má máa wá wọn kábíyèsí máa wá wọn tí èmi náà máa wá wọn tí o ọwọ́ yóò nìkan lẹ̀ lápá aṣọ o ojú òní tì yí o àjọṣe pẹpẹpẹpẹ o báwọn kì í kábíyèsí ta gbàjókè òní mo lórí ẹni kọ̀ọ̀kan nù gbogbo wa ọmọ àjọṣe pẹpẹ wọn kẹ́ máa dàgbọ́n máa dògbò ṣèbí 25 là ń ṣe léèní a máa ṣe 30 a máa ṣe 35 a máa ṣe 40 a máa ṣe 45 ọlọ́run bá kọ́ a ṣe 50. mo gbàdúrà fún gbogbo ọmọ ìṣúná club pátápátá wípé ẹni jáwé rẹ̀ yìí premier club náà pè ní bẹ́ẹ̀ kọ́ ọlọ́run jẹ́ ti sáyẹ̀nsì ó kékeré ẹ̀ ń bẹ́ẹ̀ ní jábọ́ ẹ̀ ní ìlú lẹ̀. àṣẹ o ní ìlú lẹ̀. ọmọ sọ pé ìṣú ọ̀pọ̀ ń dá kiri kan ìṣú ọ̀pọ̀ ìpàdé fún mi lọ. bẹ́ẹ̀ ọ̀dọ́ tó ń dá 200 ìṣú gbàmù báyìí ló máa gbé sílẹ̀ nírọ̀rùn ni o kò ní ní yín lára o ẹ máa mọ owó owó ojú òní tì yín o máa ń ṣe èjìlá ìlà ọba ọmọ ọmọ mi lóhùn wa gbogbo ìlà ọmọ mi o ṣáàmà ojú òní tì wòne tí wònú gbọ́ gbọ́ràn yóò máa ṣiṣẹ́ yóò máa kọsẹ̀ aláìdààmú máa dé báyìí gidigidi tó bá dé báyìí máa gbá yóò máa gbẹ̀yẹ ó máa ń ṣiṣẹ́ oníṣẹ́ mọ́ tiẹ̀ ọlọ́run máa ṣiṣẹ́ tiẹ̀ gbogbo ọmọ èèyàn máa jọrọ àìkí ẹ̀sìn kọjá gbẹ́ẹ̀bù ló ṣe máa rí nìyẹn orí ọ̀nì gbẹ́ẹ̀bù tàbí òní ṣe tiẹ̀ tí bó ṣe ń lọ tó ṣe ń bọ̀ yẹn kẹ̀ wàá máa lọ rí wàá máa bọ̀ ní ojú òní tí ẹ bí mo ṣe ní kórí bẹ́ẹ̀ ló máa rí nìyẹn ajá ìjọmọ lẹ́yìn ajá ìjà lẹ́yìn kábíyèsí ló ṣe máa rí nìyẹn ọmọ mi ọkọ mi pẹ̀lú àmì sẹ́kẹ́ orí ẹ̀ nígbà ìpàdúrà lọ́ọ̀rì ṣe tiẹ̀ tì wà ráyè ọlọ́run àgbà ráyè tó máa tẹ̀sí ohun tó dáa kó ní ìtànù onígbé ẹni ìgbà ọkọ mi ọmọ mi ọtúnba ọlágbàdàkẹ́ olóògbé náà wá sí ọ. ní àwọn ẹlọ́kùn balẹ̀ owó máa tán náà rẹ̀ àgbá ìwà gbà ibi tó bá dé ní ọmọ àgbà yìí aláìdàgbà ìjẹ́ ti ní ìrírí ìsopọ̀ ìrírí ìbànújẹ́ àgbà ọlọ́run ọmọ mi yẹn kẹ̀ lọ́ba kẹ́ àdàgbà ọkọ máa ṣe gbogbo ọmọ yẹn kẹ̀ á sì wọ́n kọ́ ọ̀rọ̀ ẹjọ́ tí wọ́n kọjá ẹgbẹ́rún alájà ọjà ní tó ń dùn mí ayé òdìbàjẹ́ ọjà tó ń jẹ ayé òdìbàjẹ́ máa lè ṣe àlàáfíà ayé bó ṣe máa rí nìyẹn. ìṣègùn ìdúpẹ́ lọ́wọ́n àdúró tì í náà máa pọ́n ilé ókè lẹ́ máa rẹ́rẹ́ lẹ́yìn ìjábọ̀ ìfẹ́ǹtì ọmọ máa gbèrú ẹ̀yìn máa kọ́ mi tó máa ó ṣe máa rí mi àmọ́wọ́ ní owó láti ṣe gbogbo ọmọ ẹ̀ pátápátá ẹ máa jókòó ẹ máa jọ tí ó máa rí èyí àríyá àrọ̀ mọ́ gẹ̀ẹ́sì rí ọlọ́ọ̀mọ́ ọmọ bá mo jẹ́ ìgbẹ́ àgbàjọ bó ti máa rí nìyí. àtọ́ ìgbéwò àwọn akẹ́kọ̀ọ́ ẹ̀yìn ìyàwó máa ṣẹ́gun ṣé máa yàn ọwọ́ rẹ̀ nìkan lápá ìṣọ́ àti àmọ́ ojú òní fi ẹ̀rẹ̀ àníní oṣooṣù àní ìbànújẹ́ o ẹ máa lọ ẹ máa bọ̀ ọ́ ṣe àròjọ mi ara mi ṣe pẹpẹ ẹ ṣe kó ojoojúmọ́ ẹ ṣe gan-an ojú òní tì àní pẹpẹ ẹni tó ẹni tó ní yín dùn ẹni ìgbàkújẹ pẹlẹwọ yín torí dábàá rí ẹ̀gbọ́n yín ní ẹ máa wá wá ní àwa ilé àti ilé ẹsẹ̀ mẹ́kún ẹ túbọ̀ dàgbẹ́ dáa ẹ máa bẹ́ẹ̀ ní báyìí ẹ wá sà
Ẹ̀rọ sà. Nàìjíríà bá fi ṣíwọ̀. Ẹ̀yin náà ṣe ń ṣe oníṣẹ́ Ọlọ́run ṣe ń ṣe ìjọ́ni tí ní abalẹ̀ gbogbo tí ẹ̀rù wà láfíà tí ẹ̀kẹ́ ní wọ́n mọ̀ tí ìjọ́ni tí olùṣẹ́kù onímọ̀lùṣẹ́kù bàbá ẹ̀ ọdúnbà ní títí wáyé ma ó ní orí títí dáhùn ọkùnrin ò jẹ̀jẹ̀ bí ó dẹ̀ máa rẹ́rìn lókè ní so ìwọ náà ẹsẹ̀ náà ló mú lọ́wọ́ rẹ̀ nígbà olùṣẹ́ Olúwa dá màmá sí fún wa, màmá o, màmá o, màmá o. Olúwa dá màmá sí fún wa, màmá o, màmá o, màmá o. Olúwa dá màmá sí fún wa, màmá o, màmá o, màmá o. Olúwa dá màmá sí. Ọpẹ́ ló yẹ, ọpẹ́ ló yẹ. Àmọ́ kẹ́yìn bẹ̀rù wá. Ẹ̀ka dúpẹ́ lọ́wọ́ bá ẹ̀ka dúpẹ́ lọ́wọ́ bá ẹ̀ka dúpẹ́ ẹ̀ka ní àlámì láyé kábíyèsí aláìlúwà bàbá ẹ̀ ní ìwà pẹ́ lámòdì ìwà pẹ́ o wà pẹ́rẹ́ ni wà pẹ́rẹ́ ni wà pẹ́rẹ́ ọmọ rẹ bàbá ẹ̀ ní ìwà pẹ́ ẹ kú oríire ní sáà ẹ kú oríire ní sáà ẹ kú oríire tó pẹ́ àìmọ́ ìlú tó ti rọ̀ sílẹ̀ tó fà wọ́n mo bá yín dúpẹ́ lè ní mo bá yín dúpẹ́ láti gbẹ̀tẹ̀ ti bẹ̀rẹ̀ ẹ̀sẹ̀ tó rí mọ́lẹ̀ kan nínú mọ́tò àkọ́kọ́ bẹ̀rẹ̀ gbà ó máa rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ adúpẹ́ lọ́rùn kó rí bẹ́ẹ̀ ó wá rí bẹ́ẹ̀ nìyẹn bàbá ó mì bàbá ó mì títí ó yé mi ó yé yín bàbá ṣùgbọ́n adúpẹ́ lọ́rùn pé bàbá wúrọ̀ àgbò yẹn mì ní ẹ̀ máa já o aláìlúwà ẹ̀ dàgbà dògbò ẹ̀ fọwọ́ pa ó bàbá ẹ̀ fọwọ́ ìlú ìṣúná ò ní dà ilé yóò ní dà bàbá ìlú ẹgbẹ́ ìṣúná kúlọ̀ kò lè ní dà láéláé láàrin lọ́balọ́ba àbáyà ní tẹ́ láàrin lọ́balọ́ba ní Ìjẹ̀bú òde bàbá ẹ̀ ní tẹ́ láàrin lọ́balọ́ba ní Ìjẹ̀bú láàrin ẹ̀ ní tẹ́ láàrin lọ́balọ́ba ní Ògùn state ẹ̀ ní tẹ́ láàrin lọ́balọ́ba ní Nàìjíríà ẹ̀ ní tẹ́ láàrin lọ́balọ́ba ní yóò wọ̀ lọ́ba ẹ̀ ní tẹ́ olùgbé international cabinet lọ́ba wa bàbá iṣẹ́ tẹ́rọ mi 6 year club 13 years ago ibi la jókòó sí ẹni ilé tàgbàlagbà bá ń ṣe ẹgbẹ́ tàgbàlagbà bá ń ṣe tí ọmọdé ò bá sí ń bẹ̀ ẹgbẹ́ náà máa tó tètè máa ń kú ni ìṣíwọ́ club mi bọ́ba gúnwà ìwọ ẹ̀pọ̀ tó bá sẹ́rẹ́kì ẹ̀pẹ̀lúpọ̀ alẹ́mì àti òyìnbó ọkùnrin jọ́nà lọ́wọ́ ni tí wọ́n fẹ́ jọ ìṣíwọ́ club kó bá ti yá ẹ̀tún fún ọ̀bà tó yẹ gbé balẹ̀jọ náà ní sásìkò ojú ẹ̀yìn wa àmọ́ àrùn yẹn ní kàlọ́ sí ìṣíwọ́ club kaba ilẹ̀ pé ìṣíwọ́ club yes we that got no parliament because ìṣíwọ́ club ó mì ẹ̀ ẹ̀dẹ̀ fẹ́ kó rí bẹ́ẹ̀ bàtàbàdé bẹ̀yẹn mẹ́ta fún ìlàbá ń bẹ̀ lójú òkú àwọn fúnra wò pé kí lẹ́wà ṣe ń bì kábíyèsí lọ́rọ̀ ẹ̀ka jókòó àwọn ẹgbẹ́ wa yòókù bẹ̀rẹ̀ sí ń rí wa àdúrà tẹ̀sí ń jẹ́ Ọlọ́run pé ìṣíwọ́ club látòrí yóò máa bẹ̀rẹ̀ sí gbòòrò látòrí yóò máa bẹ̀rẹ̀ sí gbòòrò àdúpẹ́ lọ́wọ́ lásìkò yìí pé ń jẹ́ Ọlọ́run àmárùn abá àgbàlagbà mẹ́ta àbá di 100 ó lé kábíyèsí ẹ̀kúṣẹ́ ìṣíwọ́ club lórí tí kò dàrú bàbá àti chairman of the club àwọn tó tẹ̀lé lẹ́yìn wọn náà kò dàrú mo fẹ́ fi àsìkò yìí members ẹ bá mi dìde fún gbogbo àwọn foundation member tó ti lọ ẹ ká dìde ká ṣàdúrà fún àwọn chairman past chairman tó ti lọ ọdún méjì ẹ ká ṣàdúrà fún àwọn members tó ti lọ kọ́lọ́ bá èmi ìmọ̀ tó dúpẹ́ lọ́wọ́ even in essential major dúpẹ́ lọ́wọ́ wọn ní ọdún náà a fẹ́ ṣe election ó máa pa election yìí wọ́n náà pé ó fẹ́ kọlu ọ̀rọ̀ àti bàbá Sẹ́ríkì major pè ní níbi mọ́ṣá central mosque bọ́ba gún à
èyí kan ẹ o mo máa jẹ ṣé àmà ìṣòro club ṣé o máa lọ nẹ́ẹ̀sì ro tó bá tàsìkò ẹ wàá jó dẹ̀ máa yẹ bàbá náà ti kó sí ṣùgbọ́n adúpẹ́ lọ́wọ́ ọlọ́run bàdé àmbìrì láì àwọn ẹgbẹ́ ìṣòro club wọ́n fi mi jẹ chairman èyí ẹ̀rẹ̀ gbò ọlọ́run lójú ti wá èyí members ìṣòro club mo dúpẹ́ lọ́wọ́ yẹn ọlọ́run lójú ti yẹn kábíyèsí aláìlúwà ẹ fún mi support ìjọ ti máa jẹ bàbá gún à 19 years ago ẹni bàbá gún à láti kẹ́ni alájí tó bá jẹ́ sìn ó lè má jẹ mọ́ because èyí máa ń bẹ̀rẹ̀ kan láti fi kọ́ ni you have to start and tó bá dẹ̀ start aláìlúwà fún yàn ọdẹ jókòó àbẹ̀ jókòó sá you have to start from somewhere ó lè máa yẹ láti jẹ́ bàbá òkè là ń dúpẹ́ lọ́wọ́ lọ́wọ́ alhamdulilayi lókèlè rẹ̀ lẹ́lẹ́ mú un sí mo dúpẹ́ lọ́wọ́ yẹn àdúrà tẹ̀sẹ̀ fún ọjọ́ ọ̀la tẹ̀mí àti ìyàwó mi aláìlúwà àdúrà yẹn mọ́ wà ó mọ láti nàìjíríà bí dé lóyìnbó ni aláìlúwà ní tẹ́lójú yìí o kábíyèsí àwọn ìsọ̀rọ̀ yẹn náà mọ̀ nísọ̀rọ̀ lójú fún wa o àní ìṣúwọ́kẹ̀ àní ìgbà tí pápá ọ̀dídà rẹ̀ àní ìgbà tí àwọn ìṣúwọ́kẹ̀ ọ̀dídà rẹ̀ àní ìgbà tí kábíyèsí àní ìgbà tí ló dà rẹ̀ mi ń jọra mi lójú o mi dẹ̀ ní ṣiṣẹ́ o èṣù tó máa lò mí tó bá ní pé mi lọ́dún kọ́kọ́ mi kí má ìláyé mi o àpàrà àti olówó jẹ́ bẹ̀rẹ̀ mi láyé náà nírí o òṣìṣẹ́ ọ̀nà òdúpẹ́ lọ́wọ́ yín especially àwọn ìpínlẹ̀ yẹn pàmì àwọn tó dúkùn lẹ́yìn ìsìn ìpínlẹ̀ yẹn pàmì ṣùgbọ́n ìkọ́sọ̀ ọ̀pọ̀lẹ̀ kan ó ní ọmọ tó olómi tó ń jó lórí omi nílé wà lẹ́yìn ẹ̀ alájẹ́ àdúgbàṣà mo bá sùkò dúpẹ́ lọ́wọ́ yín mo dúpẹ́ lọ́wọ́ yín ṣe sàkó àkóyèsí secretary mi dúpẹ́ lọ́wọ́ ẹ̀ PR welfare officer ó ṣe wọ́n pé èdè sí mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ alájì wàtáì àtúnyẹ̀ pé ọtúbà dúpẹ́ lọ́wọ́ yín òbínú òye débílẹ̀ mi even tí àti ẹ̀ kí èmi mọ́ bọ́mí lọ́pẹ́ mi ò ẹgbẹ́ pẹ̀lú àwọn sílẹ̀ ní sí pé tí àti ẹ̀ sọ̀rọ̀ mi ìṣẹ̀ṣẹ̀ ń wá àti ẹ̀ sọ̀rọ̀ ṣùgbọ́n ẹjọ́ mi lójú pàtó kọ́ pẹ́ pẹ̀lú fọ́lẹ̀ ẹ̀kọ́ ìmàjọ lójú auditor bí tọmọ tó bá pẹ̀lú pàtíà everything everything ọ̀rẹ́ ṣe kò ní pẹ̀lú ẹ̀kọ́ àdúgbò alájò olùgbàjọ ọjọ́ ọ̀rẹ́ ẹ̀kùn ní ẹni ó wà ìwọ́lọ́pọ̀ ọlọ́dẹ gbà fún wa àwọn nínú àgbàlagbà ẹ̀gbọ́n mi òjòwú mi àjíọba láti àná àjíọba ìyàgbọ́n àdégbé ilé àtọ̀rọ̀ sí náà ọlọ́rẹ́bù àgbẹ̀tọ̀tọ̀ àlàáfíà fún ọ̀rẹ́ mi ó kéré tóbi àlàáfíà ọ̀rẹ́ tó wà kó wà láìsí àbùsí ọláìwọlá sáà nínú àwọn loyalist ó strong díẹ̀ ọlọ́run bá mi fún àlàáfíà bá mi dúpọ̀ àlàáfíà fún ìdí ẹ̀kọ́ má dàrú ọ̀nà ẹ̀kọ́ má dàrú kọ́lọ̀ bá mi darí owó tó ń dẹ́rù bó ṣe kọ́lọ̀ bá mi darí ẹ̀sìn lọ́wọ́ àti gbogbo ìṣúwọ́ pọ̀pọ̀ pátá mo dúpọ̀ lọ́wọ́ yín o àtẹ̀tẹ̀ wá bá jókòó bá àti èèyàn ti yọjú ìfẹ́ tẹ́nísì wà kẹ̀kẹ́ nígbà wúlá láyé aláìlúwà. See that to be sitting down and throne as LAMODI of ISIWO ìgbàdé wa kábíyèsí aláyélúwà entire ISIWO town and ISIWO community as a whole, and we want to toast for his health, his good health, long life and prosperity. Yes, we pray to God that as we are celebrating 25th today, by the grace of God, said by our royal mother, we will come here and celebrate even 40 years. Amen. Although if you say 45, after 45, we will take permission from Kabiyesi whether she have to continue. By the special grace of God, so shall it be. Kí ló lè ṣe? Kí lẹ̀ lè ṣe? Ọlọ́run àwa, kí lẹ̀ ò lè ṣe? Ẹ̀yin tẹ́ ẹ dá ayé àtọ̀run, kílẹ̀ ò lè ṣe, kílẹ̀ ò lè ṣe, Ọlọ́run àwa, kílẹ̀ ò lè ṣe. So lágbára Ọlọ́run, ọdún ọba tó ti bá yín ṣe láti bẹ̀ yóò bá yín ṣe títí láéláé. Gbogbo àwa tí àjọmọ lẹ́yìn yín ẹ̀yin mọ sàárè ọ̀kan nínú wa, ó ṣe lè wù kẹ́ dàgbà tó ẹ̀yin mọ sàárè ọ̀kan, oníwájú òní kẹ́yìn ẹlẹ́yìn òní ṣíwájú. Bá ṣe wá
toast fún ilé ní a toast pé kẹ́mi yín kó túbọ̀ gùn nínú ọlá ńlá àlàáfíà àìkú baálé ọ̀rọ̀ ìlú ìṣíwọ̀ kó bẹ̀ sí gbèrú sí kéku máa ké ní kéku máa ké ní kéku kẹyẹ máa ké ní kẹyẹ kọ́mọ ènìyàn kó máa fọ̀ nífọ̀n tọmọ èèyàn aboyún alùfẹ́ káwọn yẹn kọ́ máa bítibítì àwọn àgàn káwọn yẹn kọ́ tọwọ́ àlàbòsùn ó ti rí bẹ́ẹ̀ kó ṣe bẹ́ẹ̀ hip 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 hip. Ẹ jẹ́ kí Alhaji Olúbánjọ àti ó wà bí ẹ jẹ́ kán tó sùn lọ́tọ̀ ẹ bá mi gbé gbòdì sí oya fọ́dún kan ìtàn sí tọ́lọ́run fẹ́ràn àjò àlọ àti dúpẹ́ lọ́lọ́run kó bá gbọ́n sáfẹ́fẹ́ rere gbogbo àìsàn ọlọ́run bá a parẹ́ it has been a long way and mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ISIWO club because my being here today a lot of ọ̀pọ̀lọpọ̀ ló ti gba abẹ́ bí ìkọjá mo lọ́n ti kọ́ ẹ pé ẹni báyìí ló máa ṣe ISIWO club ló wá honour mi as royal father as the LAMODI of ISIWO 1 as the foundation member of ISIWO club 2 as the past chairman of ISIWO club 3 as the member of trustee 4 as the life president of ISIWO club 5 as the grand patron of ISIWO club 6 bó ṣe bí màmá ṣe ń ṣe fún mi ìwọ náà ń ṣe fún adẹ́gbẹ̀rẹ̀ social ìmàyà gbogbo ọmọ yẹn social services àwọn ìgbàgbọ́ àwọn ọ̀nà gbígbà wọ́n máa jí lọ gbogbo ẹ̀yin náà kẹ̀dẹ̀ gbogbo ó ló máa dùn wọ́n lọ lábẹ́ ìtumọ̀ ẹ̀yin náà kẹ́ máa wálé o àgbà kí àbúrò wa lọ́dọ̀ rẹ̀ nílẹ̀ mọ̀ sí lọ́dún so jẹ́ ká máa regularly so gbọ́n sí for 25 years of LAMODI on the throne, 25 years coronation anniversary. To the grace of Almighty Allah, we will count 25 so that we are actualizing. So why don't you count 9? Wow. 25. Otherwise you count 7 we make 9 counting. 7 plus 9. We'll make 9 counting, but we count 25. No wonder. Here we start. 1. Let's get ready. 2. 7. 9. 11. 15. 18. 20. 21. That's 21 years, which we have done years past. 22. 23. 24. And now we are 25.